Ẹ̀rí àwọn nǹkan tí mo fẹ́ kàkalẹ̀ nǹkan mẹ́rin ni ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nǹkan mẹ́rin fún ń bẹ̀ ní mẹ́rin dákùn gbìyànjú kó ṣe tó bá fẹ́ bẹ́lọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ́ bá ṣe ń bẹ́lọ́n tọ́lọ́run fi ń gbọ́ àkọ́kọ́ tó bá fẹ́ bẹ́lọ́n ọkọ̀ọ̀kọ́ wá foríjì ní o torí pé ẹ̀ṣẹ̀ ní dènà àdúà àwọn ìkẹ́kẹ́ wà nígbà tó ti ogun tó ẹkọ́ tì síwájú kẹ́ bá ṣe kàkalẹ̀ ọ ṣe dáadáa ọgbọ́tọ̀lọ́ ọ sì gbà fọ́lọ́ àmọ́ wá fẹ́ bẹ Ọlọ́run ọba tó gbà fún ọkọ̀ọ̀kọ́ tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ nínú Suratu Saf Ọlọ́run bá sọ̀rọ̀ pé yá ayyuhal ladhina amanu al'adulukum ala tijarati tunjikum min azabin alim àwọn ọ̀nà kan wà tí ń bá làkalẹ̀ fún yín àdúrà yín ó gbà tu'minuna billahi wa rasulihi ọtí nígbàgbọ́ ara ń ta kàsáájú nù ọtí nígbàgbọ́ fún Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ wa tujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum ọ̀dẹ̀ ti jagun sójú ọ̀nà Ọlọ́run ọba pẹ̀lú owó àtẹ̀mí rẹ̀ owó bọ́ọ̀sẹ̀ bẹ̀tájú àríọ́sẹ̀gbà sẹ́bẹ̀ là ń lọ àbí alákọ̀ọ́kọ́ tọrọ àforíjì tó bá ti tọrọ àforíjì báyìí yìí sì forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ọ́ wọ́n ìdè khilikum jannatin tajri min tahtiha al-anhar Allahu akbar orí tó bá fi wá lè bẹ̀mí tí mo foríjì ọ́ tó tọrọ àforíjì ní ìwà mú ọ wà àlìjẹ́nà nílé ayé ń bì àti ògbèdè àlìkíyàmà ìtumọ̀ àlìjẹ́nà nílé ayé ni pé gbogbo tó ń béèrè yín fún ọ ìdẹ̀rẹ̀ ó dì arò ní ní ọ àkọ́kọ́ bá ṣe bẹ̀ lọ́nu ẹlẹ́ẹ̀kejì ń bẹ helping yourself fi ẹnu ara rẹ̀ bèèrè tó bá ń fẹ́ àbáwà kọ̀mọ́rù dínì Ọdúnlámì Ayélóyún ó ní fẹ́nu rẹ̀ sọ̀rọ̀ o fẹ́nu rẹ̀ bèèrè oore fẹ́nu rẹ̀ sọ̀rọ̀ fẹ́nu rẹ̀ bèèrè oore wọ́n fẹ́nu ara rẹ̀ bèèrè tó bá fẹ́ ni ó sọ̀tàn nígbà ìṣẹ̀ǹbáyé nínú rẹ́kọ̀dù wọn torí pé inna mina shari la hikma nínú orin ọgbọ́n bẹ́ẹ̀ ó ní láyé àtijọ́ àwọn tí wọ́n ń lodò tí wọ́n lọ́ọ́ pọnmi ó ní ejò ni wọ́n fi ṣùṣùká because ejò pọ̀ ejò ni wọ́n fi ṣùṣùká àwọn tí wọ́n fẹ́ digi ejò ni wọ́n fi digi ara wa ní ejò wá sọ fún Ọlọ́run Ọlọ́run fi ẹnu ara rẹ̀ béèrè tó bá ń fẹ́ ó ní Ọlọ́run gbà mí lọ́wọ́ ọmọ Ádámà ẹnu tí ejò kọ́kọ́ fẹnu sọ báyìí òun ló délé sọ pé ejò ṣe é di ní táìmọ̀ fi di okun o ejò èsokun o bọ́lọ́run ṣe dáwà lọ́lọ́run dáwà náà láti gbà náà wọ́n ti dọ́dọ̀ ìdò mọ́ ọ̀sì fẹ́nu ààrẹ bèèrè tó máa fẹ́ ẹ jẹ́ ká lọ sínú Quran 13 verse 11 Ọlọ́run bá sọ̀rọ̀ yìí pé inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim la ilaha illallah Ọlọ́run ní ilé fún ìjọ ní nǹkan lásán àfi kó fẹ́nu ààrẹ yí padà pé ìfẹ́ nǹkan báyìí mo fẹ́ sọ́rí pé làkàì rẹ̀ ti fèlì mẹ́ tọ́sọ pé Ọlọ́run ti gbọ́n tí ń sọ Ọlọ́run gbọ́ lóòótọ́ but ó fẹ́nu ààrẹ bèèrè that is Quran 13 verse 11 ẹ̀rẹ́ lẹ́kẹta mẹ́ o ní pé kọ gbọ́tọ̀ Ọlọ́run gbọ́ ohùn Ọlọ́run sọ́ọ̀mọ̀ túnmọ̀ kéèyàn gbọ́ ohùn Ọlọ́run ìtumọ̀ rẹ̀ ni pé ṣe tọ́lọ́run bá fẹ́ jìnà sí tí ò fẹ́ súnmọ́ halal jìnà sí haram torí pé náà ló sọ fún alùkọ́ pé wa huwa yatawalla salihin tó bá ti súnmọ́ Ọlọ́run tó jìnà sí tí ò fẹ́ tó súnmọ́ tó fẹ́ wallahi àdúrà rí tètè gbà èyí ò lè máa jẹ àráàmù kó máa ṣe tí ò dá kó dẹ̀ máa bèèrè kan lọ́dọ̀ lọ́nkọ́lọ́hun fi lè lọ kò pọ́síbù ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ̀ oníkọ̀ kírun torí pé ìrun gangan àdúà ni ẹ̀rí pé ńgbà tí wọ́n tú ìtumọ̀ sọ̀láàtì ní èbò wọn kọ prayers ìtumọ̀ prayers kí ni o àdúà dùáhù dẹ̀ yàtọ̀ sí sọ̀láàtì àmọ́ torí pé kí ni bẹ nínú ìrun táǹkì gẹ̀gẹ̀ àdúà ní gbogbo ẹ̀ aka sọ́rọ̀tù fàtíà kí ni bẹnu sọ́rọ̀tù fàtíà ó bẹ̀rẹ̀ sí ní bẹ́lọ́ pẹ̀lọ́ndakùn fi mí mọ́nà ojú ọ̀nà tó dúró dédé má fi sójú ọ̀nà nù ìtọ́ sọ nínú so ìmọ̀ bẹ́lọ́ bá yàtọ̀ sípò tó wá tó bẹ́lọ́ lórí ìrun àdúrà rẹ̀ tó gbà ọtún wá kírun tó wá bẹ́lọ́ àdúrà rẹ̀ tó gbà ẹ lọ́wọ́ Quran 2 verse 45 ó ní wá ìsítá iná bí sọ́bẹ̀rẹ̀ wọ́n sọ̀rọ̀ wá àti ẹ máa ṣe sùúrù lórí tẹ́ ẹ̀ bá ṣe ẹ̀ sì máa kírun ìmọ̀ gbẹ̀rún dún àdúrà yín gbànú kí verse tàwákà lálàkọ̀kọ́ tó wá wúlò fún pé wá ìzáàzá aláka ìbádí àní wà ní kọ̀ríbù jíbù dáwátà dá ìzádà àní pé gbogbo àtẹ́rù mi bá ti kó ẹ̀rọ ìbá ìtẹ́wọ́ síwájú ìmí ọlọ́run bàbá ní sì máa gbàdúrà rẹ̀ sọ̀rọ̀ pé Ọlọ́run gbàdúrà rẹ̀ àdúrà rẹ̀ ò dẹ́ gbà bọ́ọ̀sì ń gbọ́ mi tó ń wo mi sọ pé àdúrà mi ti gbà lágbára Ọlọ́run àdúrà rẹ̀ ti gbà yóò wọlá gbogbo àwọn tí wọ́n ń ṣe tọ́lọ́run ọba ní kọ̀rọ̀ yóò wọlá gbogbo àwọn tí wọ́n ń ṣe tọ́lọ́run ọba ní gbangba yóò jádùá rẹ̀ ó gbà gbogbo tó ń fẹ́ Ọlọ́run ṣe fún ọ nínú gbèkùn ló wà Ọlọ́run dẹ̀ tú ọ lẹ̀ nínú dààmú ló wà Ọlọ́run dẹ̀ yọ kúrò nínú dààmú àwọn ọ̀rọ̀ kan máa ń bẹnu ayé ìdájọ́ pé èèyàn lè báyàn sọ
àmọ́ bàbá ti rántí ọ̀rọ̀ yẹn ọ̀dẹ̀ máa dá sunkún ìbànújẹ́ sì máa gbọ́kàn rẹ̀ bí ọ̀rọ̀ bàbá bẹnu ọ̀nà ayé rẹ̀ bọ́ ṣe wò mí tó ń gbọ́ mi ọlọ́run sọ dídùnú fún ọ lágbára ọlọ́run ọtí dẹni ọ̀la lágbára ọlọ́run àdúrà rẹ̀ ti gbà nínú àwọn tọ́lọ́ gbàdúrà rẹ̀ ń lọ wà látòní lọ ọlọ́run bá ń dúró tí ọ ọlọ́run bá ń gbàdúrà rẹ̀ bá ń gbé síbi gíga ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wá wá ayé wa máa pèlọ́ tó ń máa pèlọ́ sí pé dákun fún alówó ṣàánú wa òun gẹ́gẹ́ sì ní kò ló lọ ní máa fi ń sọ nínú ìjọ mi gbogbo gbà wípé gbogbo ń táyé tí rò pé mo tó tèmi gangan sì mọ̀ wípé mi ò tọ́ sòlíjà láàlì ìwọ ni mò ń bẹ́ tètè ṣe káyé tó fi bú mi gbogbo ń tẹ́ ń fẹ́ pàwátá ọlọ́run ṣe káyé tó fi bú ọ ọmọ lọ ń fẹ́ ni ọlọ́run ṣe káyé tó fi bú ọ owó lọ ń wá ni ọlọ́run ṣe káyé tó fi bú ọ àgbéga lọ ń wá ni ọlọ́run ṣe káyé tó fi bú ọ la hawla wala quwwata illa billah ó fi tọrọ fún ọlọ́run jórí bẹ fún mi náà subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin.